تفرقت الدنيا ففي نوره كل يجيه ويذهب جل الخلق للكون رحمة وكل الورى في دله يذهب بشير نذير مشفق متعطف رؤوف رحيم محسن متعطف بمبعثه كل النبيين بشر ولا مرسل إلا لأحمد يقتضوا الله يا الله يا الله الله يا ملك الكاسر يا غفار الله كما تقرب بصفاته Buana niki ada sadi Ọlọ́run nípa àgbàlagbà eléré ikú tí Ọlọ́run fi ṣe ọ̀tá gbogbo wa tó sì jẹ́ kó jù wá lọ púpọ̀ àfẹnì Ọlọ́run má gbà á lẹ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n dàbí ẹja nábì àbíkọ́lọ́ wọn gbà á lẹ̀ lọ́wọ́ àṣetá nìka tó wá pẹ́ wò ní ìka tó wá pẹ́ ní tí ò ti jẹ́ kankan. irú èmi kékeré yìí ẹja jọ panupọ̀ pé a'udhu billahi minash shaitanir rajim. a'udhu billahi minash shaitanir rajim. bismillahir rahmanir rahim. bismillahir rahmanir rahim. la ilaha illallah. la ilaha illallah. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. أستغفر الله. أستغفر الله.
الله أكبر الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه عدد خلقه ورضا نفسه ورضا نفسه وزنة عرشه وزنة عرشه ومداد كلماته ومداد كلماته ومنتهى علمه ومنتهى علمه ومبلغ رضاه ومبلغ رضاه اللهم صل وسلم اللهم صل وسلم على سيدنا محمد على سيدنا محمد الشفيع المشفع الشفيع المشفع خير خلق الله خير الله وعلى الأنبياء والمرسلين وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم وآلهم وصحبهم أهل الله àkọ́kọ́ kí ọlọ́run náà nígbà tá a sáré ọlọ́run a ti kì í tẹ́tún jẹ́ àtún kí ọlọ́run lè máa ṣe jù báyìí lọ fún wa afáwa Sheikh Muhammad Taofeek MC àkọ́kọ́ kí wọn torí báwọn náà ní kọ́kọ́ kí gbogbo wa afáà ni wọ́n onímọ̀ ni wọ́n máa wá jẹ́ àrídùnnú fún gbogbo àwùjọ Islam níbi tí wọ́n ti bá wọn pàdé MC Afa Muhammad Taofeek ọlọ́run sàlékún mímọ̀ náà o ọlọ́run sàlékún àgbọ̀ yíyan ọlọ́run ní dámọ́tá ṣe yírú inú èèyàn bá dùn láti ilé tó bá bá wọn pàdé ta ara rẹ̀ sì yá lọ ní padà ọlọ́run ọdún náà ló gbére a kí ọ lórí ilé olóde tó pè wá Afa Yaya àwọn àtàrà wa kí àwọn bàbá wa àgbà tí wọ́n wà níkàlẹ̀ bàbá wa sẹ́kù Yunus akásọ̀ lórí irọ́ ọlọ́njẹ́ àrí bàbá pẹ́ májá padà sí wọ́n báyìí láíláí lẹ́yìn náà ni bàbá wa sẹ́kù wa owó ńlá ọlọ́run májá padà sí wọ́n báyìí bàbá láti bọ̀tá yán dáa bàbá wa sẹ́kù wa Dáúd Alhaji wa Ali Bọ́lálà ọlọ́mọ́sá jẹ́ pẹ́ fún wa bàbá wa Alẹ́sìnlọ́yẹ́ àti pẹ́trọ̀nù wa Kamaludin àwọn dínì mẹ́tẹ̀ẹ̀ta tó tẹ̀lé àwọn wọlé Najmudeen Kamaludin àti Zakirudeen akókè Alhaji wa Haja wa Husaina bákanáà akí gbogbo jàmáà lọ́kùnrin lóbìnrin akẹ́yìn bàbá tẹ́ ma pé agbọ́dọ̀ dákọ̀ yí ta bá mọ́ kọ́ yí ni afọlọ́n kí yá tàndà Muhammad gbogbo ẹ̀yìn bàbá tẹ́ wọ́n kàdà tẹ́ yà fà àìmà wal ulama lákí akí àwọn ẹ̀yà lásàlátù akí gbogbo jàmáà Alman àbí ọlọ́mọpa ayẹ́rẹ́ o ẹ̀yìn náà ń gbé Islam lárugẹ tẹ́ lágbára nìyẹn ẹjẹ́ àwọn àjọ papọ̀ dìde kí ọlọ́run káàkiri káwá bẹ́ẹ̀ káwá ní Muhammad rẹ̀ bẹ́ẹ̀ lásán sàrátì fún ànábì káwá sọ gbólóhùn méjì òkúkú sọ̀rọ̀ tuntun tá a sọ tẹ́lẹ̀ ju tó àwọn bàbá wa yìí fi lé àwa náà lẹ́nu lọ àwọn bàbá wa lọ́wọ́ tún mi àwọn ni wọ́n ti wá sí bí àwa wọ́n jí sí ọlọ́run kọ́ ní kéwú bí gbogbo wa àmọ́ ńgbà tí wọ́n ń dòrí pé àwọn tí ó tó ń ràn wá lọ́wọ́ bí iṣẹ́ ni wọ́n dé ẹjọ́ máa wà yìí àti bàbá wa lọ́hùn ní gbogbo gbàlá ń bá wọn pàdé ní nǹkan ẹ̀yẹ ẹ̀sìn Islam ọlọ́run sì nígbà wọn lọ́wọ́ báyìí. Àmín. Allah 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 ẹgbọ́n sókè Allah ibi Allah Allah
làákàyè wá fúyẹ́ ẹ̀rí bá àwọn àgbàlagbà tọ́tọ́ lọ́wọ́ mọ̀ àwọn òjòkó máa wọ́n ń kọrin wọ́n ń dá wákà ní bá yí aláàlá àta sírísì ọlọ́run ló lè máa yí ẹ̀ lórí gbogbo adájòkó àmọ́yé ara wa àwọn aláìka náà sì kún wa nígbà táwọn àwa ní ọ̀gbẹ́yìn lọ́dọ̀ wa kòkòrò náà ń bẹ́nu wa gbogbo bí náà bá ti ń pe Allah Allah تتحفظهم الملائكة كلما تجمع قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة الله جب فوا الله جب فوا لا ينكك لا يسجنكك ẹni tó wà ní ilé ní ọmọ tí ó tọrọ lọ́dọ̀ Ọlọ́run torí pé gbogbo àwọn bàbá wọn yìí jẹ́ mọ́ Ọlọ́run pọ̀ ti pẹ́ Ọlọ́run ní sá wọn sóòrùn kó mọ́ yà sí wọn àwọn bàbá wa àgbàlagbà tí irun funfun irun dúdú ti di funfun lára wọn tí kì í ṣe kéré ipá tàbí nìní Ọlọ́run máa ti jó àgbàlagbà ẹ máa wọlé o Ọlọ́run máa àgbàlagbà lé púpọ̀
torí bẹ́ẹ̀ ẹ máa dání ẹ àti fi Allah 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 àti fi wọ́ ẹtì lẹ̀ àwọn àmì dànàbì lè nísìn kálukú wá dání rẹ̀ torí tí alimán fẹ́ ká ṣe náà nù wọ́n fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ẹ̀yin mùsùlùmí ẹ̀ jobless ẹ̀yin mùsùlùmí ẹ̀ ráre bàbá àwọn ẹlẹ́sìn kan tí wọ́n kóra wọn jọ jù wá lọ tí wọ́n sì ní propaganda jù wá lọ àwa ní nǹkan lọ́dọ̀ jù wá lọ alọ́dọ̀ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run sì bùkátà wa bá ti yọ̀ lẹ́hùn náà tá a létò tá a mójútó wa tó àwọn tí ò létò tí wọ́n mójútó ẹ gbọ́sẹ́ àwa létò a mójútó ọlọ́run ní ń fara ẹ̀ mójútó ètò Islam àwọn òlétò tó àwọn wá mójútó wá dàbí ẹni pé àwọn ni wọ́n mètò jù wá lọ síbẹ̀síbẹ̀ ọlọ́run fẹ́ràn wa ẹnu díẹ̀ tá a bá ṣe iye ọlọ́run wọn máa ń gbà yí máa yọnu sí i ẹ máa tẹ́tọ̀ ọlọ́dọ̀ ọlọ́run ẹ máa tẹ́tọ̀ ọlọ́dọ̀ ọlọ́run ẹ máa tẹ́tọ̀ ẹ má ṣe pèlè yẹn o ẹ sì má tọrọ aburú fẹ́yìn kan ẹ sì má fi àdúrà tẹ́tọ̀ balẹ̀ jẹ́ kí bọ́lọ̀ bá fún mi lówó hàn máa ní gbogbo ọ̀tá yìí níjẹ́ wọn dá mi mọ̀ pé mo lówó lọ́wọ́ níta ìdá àyè tọrọ ọrú ẹ̀ tọrọ kọ́lọ̀ wọn sọ̀rọ̀ fún ọ kí wọn lóò fi sáyé lóore ẹ̀rìn àwọn bàbá wa yìí tí ń bá yé bọ̀ pẹ́ ní wọn bá délẹ̀ rí wọn tí wọ́n fi lè jáde báyìí pẹ̀lú ojú eré wọn yìí kò sí ọmọ 70 years náà bàbá tí àgbàlagbà tí ń wò yìí 90 wọ́n tẹ́wọ́lé 100 lọ́nu ọlọ́wọ́n ni wọ́n sọ dáadáa nígbà tí wọ́n lo kékeré wọn àtàgbà wọn dáa lọ́jẹ́ kọjọ́ ìrọ̀lẹ́ wọn rí báyìí alẹ́ náà dá mọ́júmọ́ náà dá ẹ tọrọ fọmọ yín ẹ tọrọ fọkọ ẹ tọrọ fà kọ́lá bí ìjà bá ń bẹ láàrin ọkọ rẹ ìjà ń lẹ̀ náà oníjà àwọn òpé òun náà sì dáàlì lọ́dà yín ọ̀rọ̀ tí wọ́n sì ní aṣọ náà lórí ọkọ láyà lónìí òun náà sì ní dájì ayé òun ní dájì ẹ̀sìn ọkọ sáya aya sọ́kọ ní dájì ayé ní dájì ẹ̀sìn bí ẹ bá ti rí yanjú ayé rẹ ti dá ọ̀run rẹ ti dá bó bá ti dàrú ayé ti dàrú ọ̀run ti dàrú ìyẹn ọ̀rọ̀ láya sọ́kọ ọkọ sáya òun ní tọ́pìkì àbáká tó lọ gbogbo aládé bùkátà làwọn kí kọ́kọ́ ṣe sí kìrì náà ká tó ṣe wá sí orí wá sí pọ̀ ń ta àsìkiri wa yóò jẹ́ kọ́kàn kó wá tòsí àtàwọn táàsì àtẹ̀yẹ́dẹ́ gbọ́ yóò wá jẹ́ kálukú lẹ́rù dìlọ́lé bàbá gbowó ànàtán bá a sì gbá yìí abáyìí láyé láfíìlẹ̀ lọ ni ṣùgbọ́n bọ́ọ̀ láti rí ọlọ́run dì mú iná wọn pè wá fún tí corruption ó kú láàrin ọkọ láya terrorist tí wọ́n pè wá pé mùsùlùmí ni terrorist tí ó fi hàn pé àyè ṣe terrorist o corruption sì sí lọ́wọ́ wa o òun ni wá sí wọn fi kà sí kó lè fi tún lè rẹ sí tí ò sí mi bẹ́ẹ̀ kémi lè fi tún lè mi ṣe tí ò sí wọn náà bẹ́ẹ̀ ká lè fi gbégbé ayé dáadáa káwọn ọmọ wọn lè bá dáadáa ńlẹ̀ ọlọ́run ọ̀rọ̀ lọ́wọ́ rẹ o dáadáa ní wákà akọ́ lórí nítorí kó lè gbàdúrà wa náà ni ọ̀rọ̀ wa lọ́wọ́ rẹ o ọ̀rọ̀ wa lọ́wọ́ rẹ o ilahi ilahana. ọlọ́run mi ọba wa. انقطعت آمالنا إلا فيك. àmì nǹkan tá a lè ṣe mọ́ àfi ká máa ṣe tábà máa ṣe pẹ̀lú inú rẹ pẹ̀lú ògo rẹ. وخابت رجاؤنا إلا فيك. bá a fọkàn sí bàbá yóò fẹ́ẹ̀lì bá a fọkàn sí ìyá nẹ́tíwọ̀kì yóò fẹ́ẹ̀lì nẹ́tíwọ̀kì wọn lọ́wọ́ kì í fẹ́ẹ̀lì. وسدت طرقنا إلا إليك. gbogbo ọ̀nà ló ti bàjẹ́ ọ̀nà tá a rí lẹ́lẹ̀gẹ́ bàjẹ́ àmọ́ lọ́dọ̀ tí wọ́n lọ́wọ́ bàjẹ́. يا غياث المستغيثين أغثنا عند الفقر بالغنى أغثنا عند المرض بالصحة والسلام أغثنا اللهم عند الخوف بالأمن أغثنا اللهم بالخوف عند الخوف بالأمن أغثنا اللهم عند الدين بالقضاء أغثنا اللهم على الأعداء بالنصر والقهر أغثنا اللهم عند الموت بطول الأمر
kẹ́mi wá gùn. أغثنا اللهم بالنجاح والصلاح والفلاح Ọlọ́run já sàṣeyege já ṣàṣeyọrí mọ́ já sọ́ọ̀tì. واهدنا فيمن هديت Ẹni tó fi mọ̀nà ni ó fi á pẹ̀lú ẹ̀. وتولنا فيمن Ẹni توليت tó mi ní sítáà náà kẹ́yìn sí. ووفقنا فيمن وفقت Ọlọ́run ìtọ́wọ́ ẹ̀ṣẹ̀ lédè tẹ̀lé tó ti ní وارضنا àwọn وارض عنا lọ́wọ́ anú kọjọ́ ní sùn. واجعلنا من الشهداء Láti fi wá sínú àwọn olóríire. وبارك فيما آتيتنا Èyí tó ti dùn wá tá à ń dùn. برحمتك يا أرحم الراحمين يا رب العالمين. ẹ jẹ́ àfi àsàlátù káfílẹ̀ káfà nẹ́bí náà nípìn tiẹ̀ ọ̀gá wa nù olórí ilé ayé àti tọ̀run ọ̀run káyí pé ṣègẹ́ṣègẹ́ fanabi Muhammad ọ̀gbáná ọba mi ta'ala jẹ́ ó kárí kọ́mọ yọ ẹnìkan lẹ̀ látàyé títí dé kíyámà. ṣègẹ́ṣègẹ́ fanabi Muhammad ọ̀gbáná ọba mi ta'ala jẹ́ ó kárí kọ́mọ yọ ẹnìkan lẹ̀ látàyé títí dé kíyámà. àfikẹ́ màá tó lọ bẹ́ẹ̀ bá máa ní káwọn alága kí wọ́n máa wo ọ̀dọ́ yín máa ọ̀dọ́ mi nìkan ni kí wọ́n máa wò àmọ́tẹ́ bá máa á jẹ́ wọ́n máa bójú wò ní báyìí àwọn tó bá kásẹ̀ ń bẹ táwọn bàbá fẹ́ ṣe bẹ́ẹ̀ lásàlá tó bá máa wá kà wọ́n ní ìjẹun bẹ́ẹ̀ bá máa ní nǹkan sọ tó àdíjọ́ mi. ṣègẹ́ṣègẹ́ fanabi Muhammad ọ̀bàná ọba mi tààlà yóò kárí kọ́mọ yẹn nìkan lẹ̀ látàyè títí dé kíyámà. ṣègẹ́ṣègẹ́ fanabi Muhammad ọ̀bàná ọba mi tààlà yóò kárí kọ́mọ yẹn nìkan lẹ̀ látàyè títí dé kíyámà. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. Ọlọ́run wọlé àsàlátù méjì tí àwọn afọ́wọ́ aké gbogbo ẹni tó gbé bànújẹ́ débi ọlọ́jà gbádùn lọ́lé. Gbogbo ọ̀dá àti rò pé òṣèṣe sí lọ́rùn wa máa lọ́ba wa tún ṣe. Jẹ́ kí ìsìlámù ó gbé wá títí náà kíyámà. Májà àwọn máa wọ́n ṣe nǹkan mí Ọlọ́run. Gbé alága lọ́kùnrin alága lóbìnrin gbogbo àwọn bàbá wa. Gbogbo ẹni tó wá bílẹ̀ ní jáfi ìdùnnú pàdé. Já àlùbáríkà ó lékún sí. Wọ́n kéé sàlátẹ̀ sábìk, wọ́n sì kéé jẹ́ ọ̀rọ̀ tó kàmáà. Alùpùpù ní ẹ̀sábẹ́ àsàlátù méjì ànábì lónìí wọ́n láwọn sí òun yẹ́yì tó ní ìbùkátà òbíyá. Allahumma salli ala Muhammadin as-sabiq al-khalqi
لا غاية لها ولا منتهى ولكن صلاة دائمة بدوامك وعلى آله وصحبه وسلم تسليما مثل ذلك. اللهم صل وسلم على نعمة ربانية والياقوتة المتعاقبة العائدة المصفون والمعاني ونور الأقوال وتقوية الأدمي سيد الأقرباني البارك الأعضاء سنة أرباع المالات لكل متعرض من البرور والأواني ونورك اللامين الذين لا تبي كونك الآلة بممكنة المكان اللهم صل وسلم على عين الخلق الذي تجلى من الرسول عين المعارف أقوام الصلاة وتم الأصم. اللهم صل وسلم على طلعة العقل العقل كنز العظم عبادة منك إليك يا نور المنظم. صلى الله عليه وعلى آله صلاة تباركنا بها إياه. mo fẹ́ kí akíyèsí gbólóhùn méjì tá a bára wa sọ lórí pé ọ̀rọ̀ ẹ̀tọ́ ọkọ sáya ẹ̀tọ́ aya sọ́kọ torí pé Al-Qur'an sọ fún wa a'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim Suratul Rum. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فسبحان الله حين تمسون وحين تصبحون وله الحمد في السماوات والأرض وعشيا وحين تظهرون. يخرج الحي من الميت ويخرج الميت من الحي فيحيي الأرض بعد موتها وكذلك تخرجون. ومن آياته أن خلقكم من تراب ثم إذا أنتم بشر تنتشرون. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. ومن آياته خلق السماوات والأرض. ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين. إن في ذلك لآيات للعالمين إن في ذلك لآيات للعالمين. إن في ذلك لآيات للعالمين. إن في ذلك لآيات للعالمين. وآياته منامكم بالليل والنهار وابتغاؤكم من فضله إن في ذلك لآيات لقوم يسمعون. ومن آياته يريكم البرق خوفا وطمعا وينزل من السماء ماء فيحيي به الأرض بعد موتها إن في ذلك لآيات لقوم يعقلون. ومن آياته أن تقوم السماء والأرض بأمره ثم إذا دعاكم دعوة من الأرض إذا أنتم تخرجون. وله ما في السماوات والأرض كل له قانتون. والذي يبدأ الخلق ثم يعيده وهو أهون عليه. وله المثل الأعلى
الله مولانا العظيم. ọ̀rẹ́ o jọ̀mọ́ ọlọ́run ká nǹkan mẹ́wàá ó fi júwe iṣẹ́ rẹ̀ tí í ṣe lórí tọ́pìkì tẹ̀bí wá ọjẹ́ kan ń bẹ̀ nínú mẹ́wàá ọlọ́run ni ẹ wo sánmà ẹ wo lẹ́lẹ̀ ẹ wo kọ́lọ́dì yín bẹ́ẹ̀ ti àtọ̀tọ̀ síra yín ẹ wo bẹ́ẹ̀ nìkan ti dúdú tẹ́nìkan pupa ẹ wo bẹ́ẹ̀ nìkan ti kúrú tẹ́nìkan ga tẹ́nìkan sanra tẹ́nìkan tẹ́rẹ́ tó tún kúrú tẹ́nìkan sanra tó tún kúrú ẹ wo bí ọ̀sán ti yọ tí òru gbà fún tó rú yọ tí ọ̀sán gbà lọ́wọ́ ẹ̀ mà díẹ̀ ẹ̀ mà sírí ẹ̀ irúfẹ́ bẹ́ẹ̀ náà lásìkò yín tẹ̀ ń jẹ tẹ̀ mọ́ ẹ̀ mà bí ti ń wá ẹ̀ ń gbìyànjú sẹ́ni ìjọba ẹ̀ ń ṣiṣẹ́ ní rí ṣe ọlọ́nirú ẹ̀ náà ní ọkọ̀ láya aya sọ́kọ ọ̀kan kàbíta fẹ́ lónìí tó jẹ́ tọ́pìkì wa ojú ọ̀rọ̀ wa min ayatihi an khalaqa lakum min anfusikum azwajan litaskunu ilayha wa ja'ala bainakum mawaddatan wa rahmatan inna fi dhalika laayatin liqawmin yatafakkarun. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها. bóyá ti rí bẹ́ẹ̀ tá a fi ń fẹ́ra wa tára kánú fẹ́ra lẹ́ Yorùbá tí Lárúbáwá ń fẹ́ dúdú tí òyìnbó ń fẹ́ Lárúbáwá kí ló ṣe tó já sí wípé ó dìgbà tá a bá rí ìyàwó wa ká tó lọ́kọ ó dìgbà tá a bá rọ́kọ ká tó láya bá a bá ti pàdé ara wa ìyẹn lè pa ọgbọ̀n obìnrin sọ̀rọ̀ tí ò ní bọ́ sí obìnrin lè méjì ọgbọ̀n ọkùnrin ní ti sọ̀rọ̀ tí ò ní ṣe é ṣe àfikọ́ kan tiẹ̀ ọlọ́run àmì mi nì nínú iṣẹ́ mi nì èmi mo lé àgbà tó kọ́ bá ká ìyàwó ẹ̀ kó tó dúró àgbà tí ìyàwó bá kan ọkọ ẹ̀ kó tó ṣe é ṣe. ọjọ́ pé gbogbo ìyàwó tá a bá fẹ́ rìn àṣẹ́nú ẹ̀jẹ̀ wa náà ni wọ́n ti dá wọn fún wa láti sàtí àlọ́lọ́run ti ṣètò ẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bó ti dá Ádámà pẹ̀lú Háwáù gbogbo ìyàwó tá a fẹ́ láyé ó ti wà ní àkọọ́lẹ̀ àwọn onítàn mímọ́ àwọn onímọ̀ ìtàn wọ́n wá gbé wá pé bóun ló ṣe rí jẹ́ rí bẹ́ẹ̀ wọ́n ní láti jọ̀hún ní àtètè kọ́ṣe lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run dá gbogbo wa sáyé alọ rẹpẹtẹ jàrá jantirẹ ní alamu zarra ayé tá a kọ́kọ́ wá kó tó da ayé eléyìí láyé kejì ayé àkọ́kọ́ òun láyé ìgbà tá à ń bẹ níta ń wíjí kínkìnkín gbogbo ẹ̀dá tí ó wáyé léèyàn lọ́lọ́run dá síbẹ̀ ìjọ náà lọ́wọ́ ẹ bá sì wọ Suratul A'raf ojú rẹ̀ fún wa ọlọ́run ní Ádámù ní mo fẹ́ fi àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ hàn ọ́ tí ń bọ̀ lẹ́yìn kó orí wọn kó tó di pé prógámù tèmi ọlọ́run ó ṣe nígbà táyé bá ń jáyé láwọn ọmọ rẹ̀ kí n fún ọ lápẹẹrẹ rẹ̀ kó orí lọ́m Ádámù bá ní bọ̀ ní arin ọlọ́lẹ́yìn màláíkà ẹ̀fọ́ wọ́ Ádámù lẹ́yìn ànábì Ádámù ẹ̀fọ́ wọ́ lẹ́yìn alayhi salatu wassalam ìjí baba ńlá wa nù kì í sí àwọn àwùjọ náà kì í sí wa tèmi náà à ń bẹ nínú àkọọ́lẹ̀ Ọlọ́run àti ìdè à ń bẹ ní alamul at-tanjizi al-qadim àti ìwà ní alamul tanjizi al-hadith. وإذ أخذ الله من بني آدم من ذرياتهم. Gbàtí Ọlọ́run ní Ádámà báyẹ̀ màláíkà ẹ̀fọ́ wọ lẹ́yìn màláíkà wá fọwọ́ wà nẹ́bẹ̀ Ádámà ló gbòòrò ẹ̀yìn wálẹ̀ gbogbo ọmọ tí Ádámù ó bí àtàwọn ọmọdọ́mọ rẹ̀ gbogbo àwọn ń jábọ́ lẹ́mìíràn bí ìgbà tí ìdí ń bá ń já nínú ẹran tí tọ́bà jẹ́. وأشهدوا على أنفسهم. ọlọ́wọ́ ní Ádámù máa wo táwọn ọmọ rẹ̀ yóò jẹ́ lọ́la ẹ̀yin ọmọ náà ẹ̀ máa wo tẹ́ ń lọ sí ilé ayé ọjọ́ púrógámù àkọ́kọ́ kọ́nfẹ́rẹ́nsì àkọ́kọ́ nù tọ́lọ̀ kọ́kọ́ pè wá sí gbogbo wa wà lẹ́jàrá àpọ̀lọ tíntìntíntìntín
ìgbà náà ni Ádámù wá rí nínú àwọn ọmọ rẹ̀ tí ó bí àwọn kan ìràwọ̀ wọn ń tàn wò ń blò ìràwọ̀ ń blò àwọn kan ìràwọ̀ wọn red àwọn ìràwọ̀ wọn blue àwọn kan ìràwọ̀ wọn black àwọn kan ìràwọ̀ wọn green. Ádámù wá bi Ọlọ́run léèrè pé kí ló ṣe tí ìràwọ̀ àwọn wọn yàtọ̀ ọ̀tọ̀ síra wọn Ọlọ́run níbẹ̀ àwọn tó white yẹn àwọn ẹni Ọlọ́run àwọn ànẹ́bẹ̀ẹ́nu wọn wọ́n bá ti white tó ni wọ́n fi nábì tó wọ́n bá ti white tó ni wọ́n fi já nábì tó ni wọ́n fi já àbá tó sẹ́wọ̀n pé ìmọ́lẹ̀ lòrùn ìmọ́lẹ̀ náà ni electric ìmọ́lẹ̀ náà ni gas light ìmọ́lẹ̀ náà ni torch light ìmọ́lẹ̀ náà ni fìtílà ìmọ́lẹ̀ náà ni sáná bí ìmọ́lẹ̀ wọn bá ti tó ní kálukú fi tóbi tó nú Ọlọ́run àwọn ànábì ni ìmọ́lẹ̀ wọn pọ̀ tó wò àwọn tó tẹ̀lé wọn làwọn òjíṣẹ́ àtàwọn ànábì àwọn tó tẹ̀lé wọn làwọn wòlíì àwọn tó tẹ̀lé wọn làwọn àfáà àwọn tí wọ́n wá bíláàkì ń gbọ́ láwọn tí wọ́n bá yé jẹ́nu àwọn ọmọ rẹ̀ tí ọlọ́wọ́ bá yé jẹ́nu àwọn tí wọ́n rẹ́ẹ̀dì ń kọ́ tí wọ́n bá tì rẹ́ jẹ́ inú wọn nínú àwọn tí wọ́n gírí yìí kọ́ àwọn olówó náà lásìkínú àwọn máa náwó ni wọ́n máa rí sí àwọn tí wọ́n búlù yìí kọ́ ọlọ́lá làwọn náà Ọlọ́run wá fi gbogbo ẹ̀ hàn náà Ádámù pé àwọn eléyìí àṣírí Ọlọ́run ni wọ́n mọ̀ àwọn àjẹ́ àwọn sónù àwọn eléyìí àwọn ológun àwọn eléyìí àwọn aláàfáà náà àwọn pásítọ̀ nù gbogbo ẹ̀ lọ́nà ti fi hàn Ádámù ìjọ náà wọ́n ashhadahum ala anfusihim Ọlọ́run fi wọ́n jẹ́rìí ara wọn Ọlọ́run fi wọ́n jẹ́rìí ara wọn ẹ̀yin olówó ẹ̀yin máa lọ lówó láyé àwọn tó bá dọ́dọ̀ yín ẹ̀ máa fún wa bẹ́ẹ̀ ní fún wọn àwọn olówó làwọn fún wa àwọn ló jòkó yìí àwọn olówó ló jòkó yìí ẹ̀yin àbá ń gbọ́ ìmọ̀lá mẹ́fọ́ ẹ̀yìn sẹ́yìn ló lè máa gbọ́ ọgbẹ́ yẹn kéwú àwọn bàbá olójòkó yìí àwọn afáàní àpọ̀lọpọ̀ ọlọ́ àbí àdíyàwó mọ̀ sí ẹ̀yin alágbára ayé pọ̀ yìí lọ́balọ́ba sẹ́yìn máa sí lọ́balọ́ba Ọlọ́run bí wá ní kọ́nfẹ́rẹ́nsì àgbáyé ìjọ náà wọ́n á ṣe àdáhùn ala anfusihim wọ́n á fi wá jẹ́rìí ara wa ẹ̀yin olówó sẹ́gbọ́ ẹ̀yin tálíkà àwọn tẹ́ máa lọ báyìí ẹ̀yin aláìmọ̀kan àwọn afá tẹ́ máa lọ báyìí ẹ̀yin alágbára àkọ́kọ́ bí àjẹbí oṣó bí èmèrè ẹ máa sunkún lọ́dọ̀ yẹn máa dàrú ní abẹ́ máa tún sí aláàmà tún sí kálukọ́ máa wo tó ń bá ṣe lọ́wọ́lọ́wọ́ ẹ̀ pẹ̀lú bí Ọlọ́run bá pín ọ sí bọ́n bá ń tẹ̀lé tọ́lọ́run ní bọ́n bá jẹ́ nínú adára rẹ lóhun fi tọ́ wà ǹjẹ́ àwọn tó lówó ní sí sọ́ọ̀sà kí ni àwọn òfowó bá yé jẹ́ àwọn àbá náà ìmọ̀ta àmà yìí àwọn lọ́balọ́ba wa èyí oníjọba wa nígbà tí gbogbo prógámù yẹn close kó tó kú prógámù yìí Ọlọ́run ní wa Ádámù ní èyí close Ádámù wa bí Ọlọ́run pé ní mọ̀lẹ́mú tó sáwà bẹ́ẹ̀ náà ọ̀ kí ló dé tó sì wọ́n déédéé kan náà tó ọjọ́ wo jura wọn lọ Ọlọ́run ní bẹ́ẹ̀ ni lè ó fi kára àwọn oṣù kára àwọn òkè fara kí wọ́n lè máa rántí mi fẹ́ jọba rántí mi kẹ́ni tí ó bínú ó lè bínú ni òjò dá wọn lọ́gbà àti gbogbo náà ṣe yìí àsọtí tọwọ́ Ọlọ́run wà ní ìyín kọ́ mo ní lọ́hùn ní ìyín kọ́ o lọ́hùn ní àṣelátọ̀hún láti yàn wá o. ní ìbá lọ́hùn ní ìbá lọ́hùn ní àṣelátọ̀hún láti yàn wá o. Iye máa sọ pé nìkan ní sí ọ nìkan ní dààmú rẹ àtọ̀hún láti yẹn wá ẹni tí ó dààmú wa náà látọ̀hún náà wọ́n ti ní wá dà wá láàmú èmi ní í sí òun náà kọ̀ nǹkan ṣe òun náà òun tó lóun ṣe wá òun náà gbádùn ta ló gbádùn èyí ò fẹ́ close southtown bẹ́ẹ̀ wọ́n wá dorí fífẹ́ níbi fífẹ́ rẹ̀ lálọ́ àwọn á ní ọlọ́pàá sí Ádámù ọlọ́wọ́n ní ìwà Ádámù ní ìtọ̀ máa wo báwọn ọmọ rẹ̀ ó sì fẹ́ra wọn. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. سورة الأعراف tafsiri àyà ni ọpọlọ rẹpẹtẹ ní wọn pa ìtàn báwo lọ́lọ́run ṣe ṣe ayé àkọ́kọ́ ká tó dé ayé
ayé ètò ká tó dáyé iṣẹ́ ayé ètò níjọ́ yẹn wọ́n ń tò ó pé bí ó ṣe rí rè ayé iṣẹ́ la dé ọ̀hún yẹn ni ọ̀hún yẹn ni tíọ́rì ìhàyín ni pírátíkà mi ká ti ṣe tí wọ́n ní àwọn ṣe nìyí ọba àlejò máa wo àwọn àlejò ṣe fẹ́ ra wọn ìwáyà tó wà bẹ́ẹ̀ wá pé méjì ẹgbẹ́ wá tún mẹ́mbẹ́ ọlọ́run ní ẹ̀yin ọba ádámà ẹ máa dì mọ́ra yín ẹ máa dì mọ́ra yín kálukú wá ń dì mọ́ra wọn kálukú ń dì mọ́ra wọn ọkùnrin kan ṣoṣo tó bá dì mọ́ obìnrin mẹ́wàá tóbìnrin mẹ́wàá bá dì mọ́ ẹjọ́ fẹ́ láyé rẹ̀ lónìí obìnrin kan ṣoṣo tọkùnrin bá dì mọ́ tọ́ba fi dì mọ́ra èèyàn tí ó fẹ́ tí ó jọkọ rẹ̀ lónìí sẹ́yìn àgbẹ̀lò mi ń bẹ ọ̀fẹ́ lọ́kọ méjì ọgbà kádàrá lọ́kọ rẹ̀ fi di mẹ́fà kádàrá ni ọ̀fẹ́ kò lé ọkọ bẹ́ẹ̀ ya kọ ni bábúrú ọkọ ni ọkọ náà ló yẹ hàn ní àbí ọ̀rọ̀ ọmọ bí àbí wàhálà dé ní ọba kú mẹ́kọ̀ọ́ fẹ́ kú ọkùnrin mi náà fẹ́ níyàwó méjì akínní wa kí wàhálà akínní bá ti bímọ kan mo bá ti kí ló dé àmọ́ fún díkan sí kejì báyà ìyàwó bímọ báyà kọsá láàfíà báyà wàhálà kásẹ̀lẹ̀ ó dẹni tí ń kọ́ ìyàwó lẹ̀ ń jẹ́ pé gbogbo ẹ̀ pẹ̀lú ètò Ọlọ́run ní pẹ̀lú ètò Ọlọ́run ní pẹ̀lú màṣẹ Ọlọ́run ní. وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. جماعة bàbá wo wàhálà tí mi lára káfíńtà wa èyí kò wọ̀ fẹ́ mọ́ bọ́kùnrin bá ka àdáwò lọ́lọ́bìnrin lẹ́yìn náà bá ní ó tó pé pìnrin ó ti sá lọ. wá dìmọ̀ méjì ó dìmọ̀ mẹ́ta ó dìmọ̀ mẹ́rin ẹlòmíì mi ní tí ń dìmọ̀ ni wọ́n ń gbà wọn lọ́wọ́ mi ní tí ń dìmọ̀ ni wọ́n ń gbà wọn lọ́wọ́ lẹ́lòmíì fi gbé ayé ni òní níyàwó tí èkó mẹ́rin ò sì ní lọ́kọ̀ ètò ọlọ́run ó lè fáyìn láti àárọ̀ dalẹ́ tẹ́gẹ́dẹ́ bá fi òkèlè kan la ẹ̀ máa jẹun lọ níbi ọ́ fáyìn ni kò sì ní lọ́kọ̀ a máa gbé ẹnìkan ló sí ó ti wà lákọọ́lẹ̀ pé wọ́n sì é náà ni ó sì déédéé tọ̀rọ̀ ti kọ̀ bẹ́ẹ̀ lọkùnrin míì èyí wá close bẹ́ẹ̀ ọkùnrin tọmọ bíbí sáfùtàtà tí ìyàwó fífi àtọkọ ní ó close ọwọ́ ọkùnrin tọmọ bíbí ọlọ́run ní wàá dábàá máa wò ó bí àwọn bẹ́ẹ̀ sì gbéra yín mì ọlọ́run wá pàṣẹ pé èyí wá dábàá ẹ máa gbéra yín mì ní kòkòrò wíjí kéékèèké tá a wà ń bẹ̀rù náà ẹlòmíì gbé mẹ́ta mì kí wọ́n tó gbé òun náà mì ẹlòmíì ọ̀kan ló gbé mì àmọ́ kan tó gbé mì òun ti gbé mẹ́wàá mì ajẹ́pọ̀mọ̀ kan ní òbí láyé ọmọ rẹ̀ kan wọ́n wà bímọ mẹ́wàá ẹlòmíì orí kankan gbé mì tí wọ́n gbé òun náà mì bẹ́ẹ̀ ti bí bẹ́ẹ̀ náà ni ó kú láyé wa min ayatihi. Ọlọ́run á fi magnet yẹn ọwọ́ á fi nǹkan mẹ́rin sí abẹ́ magnet jẹ́ màdàmú gbogbo wa táàfin nílé jáwọ́ mi wàhálà wọn lọ́kọ̀ tó lówó ikú láyé táà ní jáwọ́ mi wàhálà wọn níyàwó tọkùnrin ní ikú láyé kí ni mẹ́rin náà àkọ́kọ́ nú ẹ̀ wa min ayatihi an khalaqa lakum min anfusikum azwajan litaskunu ilayha al-iskan ìsinmi síra wa la ọlọ́run dáa pé bàbá jẹun yóò tán lọ́dọ̀ àwọn ní biology tá a jẹun yóò tá a jẹkẹlẹ yóò tá a mumi sí tá a mú lọ vitamin nut vitamin A vitamin B vitamin C kí ni ó dà wàhálà ní òbí rẹ ọ̀pá àrẹ ọ̀nà ronú lọ́wọ́dé ọkùnrin irinṣẹ́ tí ẹ̀ náà máa béèrè lọ́wọ́dé obìnrin kò sí tó lè fojú wa balẹ̀ ju lè tẹ́sùkúrú ilẹ̀ bí ọlọ́run náà wá sínú àbí ká débẹ̀ bá a débẹ̀ kò ní bọ́ọ̀sì kò ní ṣe déédéé kò ní bá a mú ànígbádùn. lè tẹ́sùkúrú ilẹ̀ yà àbí ká ẹ̀ lọ́ọ́ sinmi sáàrọ̀ obìnrin lè tẹ́sùkúrú ilẹ̀ yà àbí kóbìnrin ó sinmi sáàrọ̀ ọkùnrin lójú rẹ̀ ó tó wálẹ̀ ní pílẹ̀nì rẹ̀ ó tó pé ní òní máa sì èrè ní òní máa sì wíṣì sọ. wọ́n jẹ́ alábẹ́
kejì tọ́lọ́ fi sí al-mawadda ìfẹ́ kun sẹ́yìn máa ń pẹ́ ọkùnrin pẹ̀lú obìnrin máa ń méjì ara wọn tí ò ní sí fẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn pé máa wàhálà dé ní ọ̀gẹ́tì ara ẹ̀ mọ́tò ní èyí àti kí lọ bá débi ọmọbìnrin lẹ̀ nígbà tára ṣe mí ní ìlú eléyìí èèyàn fẹ́ wá fẹ́ sílá ló wọ̀n fẹ́ sílé o kí ni adé tó débẹ̀ lẹ́yìn mọ̀ pé ìfẹ́ yàtọ̀ sí ìṣe yàtọ̀ fún ìfẹ́ ìṣe ọ̀kan nìyẹn ìfẹ́ ẹ̀kejì nu nínú agbára àṣírí ọlọ́run tó fi sáwọn ọkùnrin àtòbìnrin ìwò ìyàwó tí lágbájá lọ fẹ́ tó ti graduate ọ̀hán lọ fẹ́ aláìmọ̀kan á ní tọ̀ bó ti rí náà lóhun ti ẹ̀ mọ́ bó ti jẹ́ á fẹ́ sí lálọ́wọ̀n fẹ́ sílé kí la wá débẹ̀ wọ̀mí ayá ti gbé wá débẹ̀. wọ̀mí ayá ti alákàlákàlákùn ní àbúsìkùn àtiwájà lítẹ́sìkùnù ilé ìhà waja'ala bainakum mawaddatan wa rahmatan. wa rahmatan ẹ̀kẹta mawaddatan lẹ́ẹ̀kejì ìsìkáàrù làkọ́kọ́ sakan ká sinmi síra ẹni la ká gbádùn òun làkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ni mawaddata ká fẹ́ràn ara wa ẹlòmíín lọ́kọ ọ̀fẹ́ ọkọ rẹ̀ nítorí ìfẹ́ kò sì bímọ fún un kódà ẹlòmíín tí ń bá ń fẹ́ràn tí ń bá ń méjì pẹ̀lú ọkọ rẹ̀ kò ní lálàáfíà ara àmọ́ ìfẹ́ wà kò fẹ́ kó lọ́dọ̀ ẹ̀ bẹ́ẹ̀ lọkùnrin bẹ́ẹ̀ lóbìnrin ẹlẹ́ẹ̀kẹta ni rahmatan ìkẹ́ ọlọ́run rahmatan yìí ọ̀nà rẹ̀ pọ̀ a máa tu owó afẹ́bẹ̀rẹ̀ mi nítorí owó pé ìràwọ̀ wá bára wa mu níjọ́ tó ti wo tá a ti ń bá a sọ̀rọ̀ báyìí tí ẹ ti wọlé láti rí i ṣe bẹ́ẹ̀ bá sì bá ọkùnrin mi tẹ bá pàdé ọkùnrin mi ó pẹ̀lú àgbákò ọmọkàn yìí níjọ́ tẹ̀mí lágbájá ti ń méjì ara gbà ń fẹ́ra wa ní gbogbo nǹkan jẹ́ dàrú kò sí ráhámà ń bẹ̀ mahaba ń bẹ̀ ń bẹ̀ mawadda ìfẹ́ ń bẹ̀ ń bẹ̀ àmọ́ kò sí ráhámà. Ọlọ́run a máa fi ìfẹ́ sáàrin ọkọ láya tí ò ní sí ìkẹ́ ìfẹ́ lè wà ń bẹ̀ kò ní sí ìkẹ́. Ọlọ́run a sì máa fi ìkẹ́ síbẹ̀ nígbà míì kò ní sí ìfẹ́ yóò máa bímọ yóò máa rí ṣe ọkọ wọn wà ní farabalẹ̀ kí ló ṣe tó ọ̀tọ́jú ìyàwó rẹ̀ ya ní láìkì níṣẹ́ ń bímọ fún níṣẹ́ ń rówó yóò ṣe tó máa wá mí kiri ìkẹ́ wà ń bẹ̀ kò sí fẹ́ ó di mélòó ó di mẹ́ta. ìnàbí àmì kàlà àti lẹ́kọ̀ọ́ mi ẹ̀kọ́ tẹ̀rù. ọlọ́run kálukú yẹlé o kémi náà yẹlé mi o èyí tó lágbára jù nínú ògo ọlọ́run tó fi síbẹ̀ ni wípé ìfẹ́ yẹn ó dà gẹ́gẹ́ bíi mìíràn méjì tó kọjú síra wọn tí ìfẹ́ ọkọ àtaya bá kọjú síra wọn kò ní sí wàhálà túùgé fọ́ọ̀nù àbí kí ẹ̀ ń pè é kó ṣe dédé ara wọn àmọ́ tí mìíràn méjì bá tà sí ara wọn nígbà tí ọlọ́mọ fẹ́ ṣàdéhùn fọ́kọ àtìyàwó mìíràn kínní yọ ta bàbá síra wọn díẹ̀ yọ kà máa wúra wọn fírífírí ni á jẹ́ kọkùnrin tó lálẹ́ mi ta á jẹ́ kóbìnrin tó lálẹ́ mi ta àwọn tó bá fèsì ara wọn ọkùnrin òní obìnrin mi obìnrin náà ní ọkọ mi bọ́bá wọlọ́ àwa yí ẹ̀gbẹ́ síra wọn ọ̀kan máa wò lọ́ọ̀kan ọ̀kan sì kẹ̀gbẹ́ sí báyìí ẹ máa parí ìjà lójúmọ́ ẹ̀ bọ́bá wọlọ́ akẹ́yìn ẹ̀ka kọjú ọ̀ka akẹ́yìn ẹ máa parí ẹ máa rí parí àmọ́ wọ́n máa parí ẹ̀yà yọkẹ́ ìsira wọn fìlà kùdé nù. inna fi dhalika la ayatin. ọlọ́ni mo bẹ́ẹ̀ bá máa ń rò èmi mo ṣe é. bàbá wa jẹ́ bẹ́ẹ̀ kí ni àwọn òfin ìfẹ́? àfààní wa minal baliyati an tuhibba. ومن تحب يحب غيرك أو أن تريد وهو يريد غيرك ومن البلية nínú àdánwò ní kí wọ́n máa fẹ́ràn ìyàwó rẹ̀ kó máa fẹ́ràn ọkọ rẹ̀. ọkọ rẹ̀ tó máa ń kú lọ torí ẹ̀ ìyàwó rẹ̀ tó ń kú lọ torí ẹ̀ yòóhìbò gẹ̀ẹ́ráka ọ̀tọ̀ níbi tí ìfẹ́ tiẹ̀ kojú sí àdánwò ni. àdáwò ni àfa tó sọ ń bò míì léyìí tó ṣe pé àṣírí ọlọ́run yóò máa bẹ lára ká máa fẹ́ràn ara ẹni kó ṣe déédéé ìfọ̀kànbalẹ̀ mẹ́mẹ́
níjọ́ tí ò bá ti ṣe déédéé má wàhálà dé. Bàbá kùlùbùkùlù bàkọ́ mi wà máa là ìdá àdùnnúbù. wọ́n tẹ̀sẹ̀ yìí àǹfọ̀ṣọ́ ọ̀nà fọ́sà. Wà máa là ìdá ànàsìbò. mẹ́tàkà ilà lèmọ̀lẹ́mọ̀ràtẹ́ àdèmàrà. Sáyidù rọ̀kìbò. àdèmàrà sáyidù. tábà kùlùbà kọ́mí. àwọn kankan bẹ yóò torí ọkọ rẹ̀ fẹ́ sọ̀rọ̀ ẹni kan mi àbọkọ tí ó torí ìyàwó rẹ̀ fẹ́ sọ̀rọ̀ ẹni kan mi àbí bàbá sọmọ àbọmọ sí bàbá àbáfà sí ọmọ kí àbọmọ kí ó sáfà àbọkà sọmọ sẹ. Wà máa là ìdá àdùnnúbù. ọkàn wọn sì kórìíra wọn débi pé bẹ́ẹ̀ bá parí ìjà tẹ fọlọ àtàlẹbí bẹ ìjà ṣẹlẹ̀ bẹ̀rẹ̀ kí ló dé báyìí ha ìdá àdùnnúbù ọsẹ tẹ́bá ní kí n lágbájá ṣe wọ́n tó fi bí lálẹ́ wọn sáfẹ́ rí náà wọ́n fẹ́ rí ni. Fọdẹ́sítẹ̀hì àbùsùnù fúnṣà. ẹlòmíràn sì máa ń fẹ́ràn ara wọn nífẹ̀ẹ́ mo lè kú sí lọ́rùn mo lè para mi kò sí ní tí n lè ṣe. Wà máa là ìdá ànàsìbò. àwọn abíkẹ́ kí náà ọbẹ̀ kú sálà bí lọ́rùn kí ló dé kí ló gbé fún ọjà kò fún un ní nǹkan kan jẹ èló ní fún akùtì ẹ̀ fún un lóhùn tó ń náwó fún un ní wọn ọmọ òun lè sun wọn ọmọ bó ti jẹ́ òun lè sọ ẹgbàá mi lábẹ́jà ni òun lè sun. Mọ́tàkà ẹ̀la lèmúdìmọ̀ra àti. ọlọ́ni ẹ̀ wò dáadáa máa dáàkà ìfẹ́ jẹ́ ń pa ọlọ́ni kò jẹ́ nǹkan kan ilé àlèmọ̀dìmọ̀ra àti èmi ọlọ́run ni mo tẹ̀ nǹkan kan ìsábẹ́. Àdìmọ̀ra ṣáìdù rọ̀kìbò. Àdìmọ̀ra ṣáìdù rọ̀kìbò. èmi ọlọ́run ti ń jẹ́ ṣáìdù alámòjútó rọ̀kìbò èmi mo fi nǹkan kan pamọ́ sára àfẹ́. wàláhì bọ́kùnrin bá nà lọ́wọ́ pẹ̀lú gbogbo pòfẹ́sọ̀ rẹ̀ tọ́jẹ́ pẹ̀lú bó ti jẹ́ chairman àti patron wa táwọn alẹ́ pé ìmáàmù séwùdé ẹ bá séwù mi bí kékeré ra kalẹ̀ lọ́dọ̀ ìyàwó rẹ̀ pé ah Allahu akbar kúmọ̀lá wọ́n lọ pé má wo bẹ̀ tètè máa ń lọ ẹ̀yọ́ máa kéwàá bọ́sì tàlẹ̀ bọ́ta ná ẹ̀gbọ́n ń tóbi lábẹ́ kíni lábẹ́ ìfẹ́ ọlọ́run so wá mọ́lẹ̀ fún wọn ẹ̀gbọ́n pé ọkùnrin ti wò ó tó nípò ìjọba àti nípò ayé àti nípò wòlíì tọ́wọ́ lọ́dọ̀ ìyàwó rẹ̀ ní ibi adìẹ báyìí gbé òtútù àdìmọ̀ra. Ṣáìdù rọ̀kìbò. Àdìmọ̀ra ṣáìdù rọ̀kìbò. bàbá wa jẹ́ bẹ́ẹ̀ awọlé síbẹ̀ ni awọlé sínú ọ̀rọ̀ ni àdáwò ni fọkùnrin kọfẹ́ ya àdáwò ni fàyà kọ́lọ́kọ́ báàsì kì í ní àgbà wáyé rí. Ànábì sallallahu alaihi wasallam wọ́n tasawwaju al-waduda al-waluda ẹ lọ fẹ́ obìnrin al-waduda èyí tí ọmọ lọ́ fún yín tí ọmọ láìkì yín torí yàtọ̀ wà láàrin lọ́ọ̀fù àti láìkì. al-waluda tí ó sì máa bí ma dàálẹ̀ bí ẹ̀dá torí kí ni fa inni ukathirun bikum al-umama yawma al-qiyamah torí mo fẹ́ kẹ́ kọ̀ rẹpẹtẹ lẹ́yìn mi jọ́ al-qiyamah ọ̀rọ̀ mo bímọ kan mo bímọ méjì kò tó ànábì o ẹ lọ́ọ́ tó àníyàn yìí lẹ́yìn ẹ wa o ẹ bíta yìí náà ti rí ni ẹ dá sá ànábì lọ́rùn ẹ dá sá ànábì lọ́rùn sára yìí ẹ yìí wá lẹ́wọ̀n àwọn alága bó ẹ̀yìn ẹ̀yìn ẹ sọ pé torí ànábì mo fẹ́ mi bímọ yìí ẹ kọ́ ọmọ náà yà kẹ́lá yìí ayé àgbà lórí wọn dápara o ẹ sì bá bẹ́ẹ̀ nísìnyí àsìkò ní o tó nǹkan ká má bàa gba bàbá lásìkò àmọ́ wọ́n fún yín lóye bá a ṣe bí masa nẹ́bí lọ́rùn èyí tẹ́ pé lọ́wọ́ àwọn bàbá wa àgbàlagbà yìí láti gba nẹ́kàlí ẹ wo bàbá wa ẹ wo bí wọ́n ti fún wọn tó bẹ́ẹ̀ bá ní ọmọ kẹsí wọn sì wọ́n hàn ní. ẹ ẹ ṣe kó ma ní àmọ́ ẹ tẹ́rì sẹ́rì ẹ ẹ ṣe kó ma fún bàbá yìí ẹ dákúta ni wọ́n dá sí lọ́rùn ọlọ́ọ̀ni ẹ lọ́ọ́ ṣe àwọn náà wá dá sá nẹ́bí lọ́rùn ìwọ́n tó wá lò bí máa ọlọ́mọ jẹ́ òsèré rẹ̀ léṣe wọ́n sàn ọmọ rẹ̀ láti kú àgbà lọ́wọ́ à ń sábà máa pé bá sì máa bí díẹ̀ sí ẹ̀yin ìyá wa ẹ má tilẹ̀kùn ẹ sílẹ̀kùn lẹ̀ ọlọ́run ó sàánú gbogbo wa wọ́n ti jẹ́ nù. àyà wa tá à ń fẹ́ ní Kùránì pè ní oko wa àwọn àyà tá à ń fẹ́ ní Kùránì pè ní oko wa bàbá lè ró pẹ̀lú ọlọ́run yóò ṣe sóore o.
bàbá lè ró pẹ̀lú ọlọ́run yóò